Ẹ káàsán o, ẹ̀yin ará ilé, a kú ìsinmi èní ní Sunday ọjọ́ kìíní oṣù kẹta oṣù March ọdún 2026. Èní à ń wo àkọlé tó dá lórí ìkórè ńlá. Oṣù March ó jẹ́ fún wa oṣù ìwàásù ìyìnrere, ìyẹn evangelism. Nínú oṣù yìí, a ó máa wá ọ̀nà láti wàásù bí ju ti tẹ́lẹ̀ lọ. A ó máa gbára wa níyànjú kí a máa wá ọ̀nà láti máa túbọ̀ wàásù ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí ìgbà ìkẹyìn la wà yìí. Ìgbà ìkẹyìn yìí ó dẹ̀ fi yé wa wípé ìpadàbọ̀ Jésù kò súnmọ́ etílé. Jésù ń bọ̀ láìpẹ́. Àwọn tí wọ́n dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú Jésù, wọ́n gbọ́dọ̀ ṣe kíni, wọ́n gbọ́dọ̀ kóra wọn ní ìjánu. Wọ́n gbọ́dọ̀ pinnu láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. Wọ́n gbọ́dọ̀ pinnu láti ṣe ìfẹ́ Jésù kí Olúwa kí ó kọ́ wa mọ̀ ṣe. Nínú oṣù yìí, a ó máa nínú ìsọtẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù yìí títí di òpin. A ó máa wo nǹkan tí ọ̀rọ̀ Bíbélì sọ nípa ìgbàgbọ́ àti ìwàásù láti túbọ̀ mọ ìtumọ̀, láti túbọ̀ kí àlàyé ìtúbọ̀ yé wa sí. A ó ka ìwé Matthew orí kẹsàn-án 35-38 àti ìwé Lúùkù orí kẹwàá 1-24. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́. Kábíyèsí ayìn ológo. A fi ọpẹ́ fún orúkọ ńlá yìí nítorí tí ẹ ṣeun, nítorí tí àánú yín dúró láéláé. A dúpẹ́ wípé oore ọ̀fẹ́ yín àti àánú yín òun ló ń gbé wa ró. A dúpẹ́ wípé a ò di onígbàgbọ́ nípa ìgbàlà tí a ní nínú ara wa, ṣùgbọ́n nípa wípé ẹ̀yin fúnra yín Olúwa, ẹ̀yin ni ẹ ṣí ọkàn wa, ẹ̀yin ni ẹ ṣí òye wa, lẹ ṣí ìmọ̀ wa sí òtítọ́. Ẹ̀yin lẹ kọ ojú wa kúrò nínú òkùnkùn, ẹ kọ ojú wa sí ìmọ́lẹ̀. Ní ilé ẹ wà pẹ̀lú wa tí ẹ gbà wá kúrò nínú gbogbo ogun, kúrò nínú gbogbo agbára òkùnkùn àti agbára ẹ̀ṣẹ̀, tí ẹ sọ wá di ọmọ ìjọba Ọlọ́run. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. A tóbi jùlọ ẹ gba ìyìn wa. Olúwa tún dé ní ènìyàn a gbàdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nítorí Bíbélì sọ wípé gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀ tí ó sì ti pàdánù ògo Ọlọ́run. Àti wípé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run òun ni ìyè nípa Kristi Jésù. Olúwa a gbàdúrà wípé ìyè àìnípẹ̀kun tó wà nínú Kristi yóò rọ̀ lé wa lórí, yóò bà lé wa lórí, yóò jẹ́ ìrírí gbogbo wa, àtẹ̀bí àtará, àtọkùnrin àtobìnrin, àtọmọdé àtàgbà. Wípé ní ọjọ́ ìkẹyìn Olúwa gbogbo wa la ó péjọ pésẹ̀ níwájú ìtẹ́ ògo láti kọrin ìyìn, láti kọrin ọpẹ́ sí oníbọ̀ ọrẹ, sí olùdáǹdè wa, sí Ọlọ́run alágbára oníyọ̀nú jùlọ, Ọlọ́run ìgbàlà wa. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Nínú oṣù yìí ẹ kọ́ wa láti ṣe ìfẹ́ yín láti inú ọkàn wa. Ẹ kọ́ wa láti sá fún gbogbo ìgbèkùn ẹ̀ṣẹ̀. Ẹ kọ́ wa Olúwa láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ẹ kọ́ wa mọ̀ ṣe, ẹ darí wa ní orúkọ Jésù Kristi. Àmín. Ní èní a ó ka ìwé Matthew láti kí àlàyé yìí túbọ̀ yé wa. A ka Matthew orí kẹsàn-án 35-38. Matthew 9:35-38. Ó wí báyìí wípé Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò. Ó ń kọ́ni nínú sínágọ́gù wọn. Ó sì ń wàásù ìyìnrere ìjọba. Ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí tí àárẹ̀ mú wọn, wọ́n sì tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, lóòótọ́ ni ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀.
ìwé kejì ibi tá fẹ́ kà ìwé kejì ní Luke orí kẹwàá ẹsẹ̀ kìíní dé ìkẹrìnlélógún. Ó wí báyìí: lẹ́yìn nǹkan wọ̀nyí, Olúwa sì yan 70 ọmọ ẹ̀yìn mìíràn pẹ̀lú. Ó sì rán wọn ní méjì méjì lọ ṣáájú rẹ̀ sí gbogbo ìlú àti ibi tí òun tìkára rẹ̀ yóò gbé dé. Ó sì wí fún wọn pé ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Nítorí náà ẹ bẹ̀ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ẹ mú ọ̀nà yín pọ̀n, sá wò. Èmi rán yín lọ bí ọ̀dọ́ àgùntàn sáàrín ìkookò. Ẹ má ṣe mú àsùnwọ̀n, ẹ má ṣe mú àpò tàbí bàtà. Ẹ má sì ṣe kí ẹnikẹ́ni ní ọ̀nà. Ní ilékílé tí ẹ̀yin bá wọ̀, kí ẹ kọ wípé àlàáfíà fún ilé yìí. Bí ọmọ àlàáfíà bá sì ń bẹ níbẹ̀, àlàáfíà yín yóò bà lé. Ṣùgbọ́n bí kò bá sí, yóò tún padà sọ́dọ̀ yín. Ní ilé kan náà ni kí ẹ̀yin kí ó sì gbé, kí ẹ máa jẹ, kí ẹ sì máa mu ohunkóhun tí wọ́n bá fi fún yín. Nítorí ọ̀yà alágbàṣe tọ́ sí i. Ẹ má ṣe ṣí láti ilé dé ilé, àti ní ìlúkílùú tí ẹ̀yin bá wọ̀, tí wọ́n bá sì gbà yín. Ẹ jẹ ohunkóhun tí a bá gbé ka iwájú yín. Ẹ sì mú àwọn aláìsàn tí ń bẹ nínú rẹ̀ láradá, kí ẹ sì wí fún wọn pé ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n ní ìlúkílùú tí ẹ̀yin bá sì wọ̀, tí wọn kò bá sì gbà yín, nígbà tí ẹ̀yin bá sì jáde sí ìgboro ìlú náà, kí ẹ̀yin kí ó sì wí pé èkuru yékuru ìlú yín tí ó kù sí wa lára, a gbọ̀n sílẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ mọ èyí pé ìjọba Ọlọ́run ó kù dẹ̀dẹ̀ sí yín. Ṣùgbọ́n mo wí fún yín, yóò sàn fún Sódómù ní ijọ́ náà ju fún ìlú náà lọ. Ègbé ni fún ìwọ Kórásìnì, ègbé ni fún ìwọ Bethsaida. Nítorí ìbá ṣe pé a ti ṣe iṣẹ́ agbára tí a ṣe nínú yín ní Tírè òun Sídónì, àwọn ìbá ti ronúpìwàdà láéláé, wọn ìbá sì jókòó nínú aṣọ ọ̀fọ̀ àti nínú eérú. Ṣùgbọ́n yóò sàn fún Tírè òun Sídónì nígbà ìdájọ́ ju fún ẹ̀yin lọ. Àti ìwọ Kapanaum, a wá gbé ọ ga dé òkè ọ̀run, a ó rẹ̀ ọ́ sílẹ̀ dé ipò òkú. Ẹni tí ó bá gbọ́ tiyín, ó gbọ́ tèmi. Ẹni tí ó bá sì kọ̀ yín, ó kọ̀ èmi. Ẹni tí ó bá sì kọ̀ mí, ó kọ̀ ẹni tí ó rán mi. Àwọn 70 náà sì fi ayọ̀ padà pé, Olúwa, àwọn ẹ̀mí èṣù tilẹ̀ foríbalẹ̀ fún wa ní orúkọ rẹ̀. Ó sì wí fún wọn pé, èmi rí Sátánì ṣubú bí mọ̀nàmọ́ná láti ọ̀run wá. Kíyèsi, èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkéekèe mọ́lẹ̀, àti lórí gbogbo agbára ọ̀tá. Kò sì sí ohunkóhun yóò ti wù kí ó ṣe tí yóò pa yín lára. Ṣùgbọ́n kí ẹ má ṣe yọ̀ sí èyí, pé àwọn ẹ̀mí foríbalẹ̀ fún yín. Ṣùgbọ́n ẹ kúkú yọ̀ pé a kọ orúkọ yín sínú ìwé ní ọ̀run. Ní wákàtí kan náà, Jésù yọ̀ nínú ẹ̀mí mímọ́, ó sì wí pé, mo dúpẹ́ lọ́wọ́ rẹ Baba, Olúwa ọ̀run òun ayé, pé ìwọ pa nǹkan wọ̀nyí mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọlọ́gbọ́n àti amòye, ìwọ sì fi wọ́n hàn fún àwọn ọmọ ọwọ́. Bẹ́ẹ̀ ni Baba, bẹ́ẹ̀ ni ó sì yẹ ní ojú rẹ. Ohun gbogbo ni a fi fún mi láti ọ̀dọ̀ Baba mi wá. Kò sì sí ẹni tí ó mọ ẹni tí ọmọ ń ṣe bí kò ṣe Baba, àti ẹni tí Baba ń ṣe bí kò ṣe ọmọ, àti ẹnikẹ́ni tí ó bá sì wù ọmọ láti fi hàn fún. Ó sì yípadà sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní apá kan, ó ní, ìbùkún ni fún ojú tí ń rí ohun tí ẹ̀yin rí. Nítorí mo wí fún yín, wòlíì àti ọba púpọ̀ ni ó ń fẹ́ láti rí ohun tí ẹ̀yin rí, wọn kò sì rí wọn, àti láti gbọ́ ohun tí ẹ̀yin gbọ́, wọn kò sì gbọ́ wọn. Níbí a rí bí Jésù Kristi Olúwa wa ṣe fi àṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ló ṣe fún wọn ní ìpè, nǹkan tí a kà sí ìpè àkọ́kọ́. Láti ibi tí a kọ́kọ́ kà ní Matthew, Olúwa wí fún wọn pé kí wọ́n ṣe kíni. Olúwa kọ́kọ́ rí
àwọn ènìyàn náà pé wọ́n dàbí bẹ́ẹ̀ kí a kà láti 36. Ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é nítorí tí àárẹ̀ mú wọn. Wọ́n sì túká kiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Ìyẹn ni wípé Jésù rí gbogbo àrùn ọkàn àti àrùn ẹ̀mí tí àwọn ará bí yẹn ní, pàápàá jùlọ àwọn àrùn ara tí ó fi ara hàn, tí ó ṣe fojú rí. Ìyẹn ni pé gbogbo àwọn àrùn yìí ó jẹ́ kí ni o, èrè ẹ̀ṣẹ̀. Bíbélì ní ikú ni èrè ẹ̀ṣẹ̀, kò dẹ̀ ń ṣe ikú ara nìkan ṣùgbọ́n ikú ẹ̀mí. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ó bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ẹnikẹ́ni tí ó bá ń rìn nínú òkùnkùn, ẹnikẹ́ni tí ò bá mọ Olúwa, irú ẹni bẹ́ẹ̀ ó wà ní bèbè ikú. Ó wà ní bèbè ikú. Ó lè fàìn lójú kó dán lójú, ṣùgbọ́n níwájú Ọlọ́run òkú tí ó ń rìn òun ni. Ìgbà tí Jésù dẹ̀ rí wípé àwọn ẹni yìí àárẹ̀ mú wọn, ẹ̀wù ẹ̀ṣẹ̀ tí wọ́n wọ̀ ó ti wọ̀ wọ́n lọ́rùn, ẹrù ẹ̀ṣẹ̀ tí wọ́n rù ó ti wọ̀ wọ́n lára. Jésù bá ní ó ṣe kí ni o, nígbà náà ni ó wá wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Ìyẹn ni pé Jésù rí wípé ní tó bá jẹ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run, èrò ló pọ̀ tí a ní láti ṣe kí ni, tí a ní láti wàásù fún kí wọ́n lè wọ inú ìjọba ọ̀run. Ṣùgbọ́n àwọn alágbàṣe ò tó nǹkan, ọ̀pọ̀ ni ò fẹ́ ṣe iṣẹ́ ìwàásù yìí. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ tó pera wọn ní onígbàgbọ́ ò ṣe fẹ́ wàásù ìjọba ọ̀run ni wípé wọ́n rí wípé ayé wọn, ìgbésí ayé wọn kò farajọ ti ìwàásù ìjọba ọ̀run. Nítorí náà wọn ò kára wọn sí gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ. Àwọn míì ẹ̀kẹ̀rẹ̀ wọn ò fẹ́ wàásù torí pé kí ni, ìwọ̀n tara ẹni nìkan, ìgbésí ayé tèmi, tẹbí mi àti ohun tá a máa jẹ kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lè la inú wọn kí wọ́n wàásù, àti wípé wọ́n dẹ̀ tún rò wípé àwọn jẹ èrè àìṣòdodo. Ọ̀pọ̀lọpọ̀ lè má máa ṣe búburú kí wọ́n máa jẹ èrè ìwà búburú àwọn ẹlòmíràn. Wọ́n lè wàásù fún àwọn ẹni náà láti ronúpìwàdà. Wọ́n lè wàásù irú wàásù bẹ́ẹ̀ torí pé kí ni, wọ́n jẹ èrè àìṣòdodo. Jésù ṣe ní ẹ gba àdúrà sí Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Ìyẹn ni pé ara iṣẹ́ tí Olúwa ti fi fún wa ní iṣẹ́ àdúrà gbígbà. Ní pé kí a wọnú ibi àdúrà lọ, kí a bẹ Olúwa, kí a bẹ Ọlọ́run láti fi àwọn ìránṣẹ́ láti rán àwọn ìránṣẹ́ sínú ọgbà ìkórè, láti rán àwọn ìránṣẹ́ sínú ọgbà torí pé kí ni, ìkórè pọ̀, alágbàṣe ni ò tó nǹkan. Nínú ìwé Lúùkù orí 10 náà, àríbákan náà bí a ṣe sọ, Jésù rán àwọn 50 ní méjì méjì lọ síwájú rẹ̀ sí gbogbo ibi tí òun náà ń lọ. Ó dẹ̀ sọ fún wọn wípé àwọn alágbàṣe kò tó nǹkan, ẹ bẹ Olúwa ìkórè kí ó lè rán àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀, gẹ́gẹ́ bí ó ṣe sọ ní Mátíù. Ó ní ẹ mú ọ̀nà yín pọ̀n, èmi rán yín bí ọ̀dọ́ àgùntàn sáàrín ìkookò. Ìyẹn ni pé iṣẹ́ ìránṣẹ́ ó jẹ́ ohun tí ó léwu, ṣùgbọ́n ẹ má bẹ̀rù, ẹ má fòyà. Òun ni Jésù sọ fún wọn, nítorí pé kí ni o, agbára láti borí òun ti fi fún wọn. Ó dẹ̀ ní kí wọ́n má ṣe kí ni, kí wọ́n má mú àsùnwọ̀n, kí wọ́n má mú àpò, kí wọ́n má mú bàtà. Ẹnikẹ́ni tí ó bá fẹ́ tẹ̀lé Ọlọ́run, àgàgà nínú iṣẹ́ ìránṣẹ́, nínú iṣẹ́ ìwàásù, irú ẹni bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ ní ìgbẹ́kẹ̀lé tó dájú. Irú ẹni bẹ́ẹ̀ yóò gbọ́dọ̀ fi gbogbo ọkàn tán Jésù, yóò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Olúwa tọkàntọkàn láti wí pé kí ni o, láti rí ìgbàlà Olúwa. Irú ẹni bẹ́ẹ̀ yóò fi gbogbo ọkàn tán Olúwa, yóò fi gbogbo ẹ̀mí ẹ̀ àti ayé ẹ̀ àti ìyè lé Olúwa torí pé kí ni, Bíbélì ní kí a má ṣe bẹ̀rù àwọn tí wọ́n lè pa ara, lẹ́yìn náà wọn ò lè ṣe nǹkan kan. Ṣùgbọ́n ẹni tí ó yẹ kí a bẹ̀rù ni Olúwa, tó jẹ́ wípé lẹ́yìn tí ó bá pa ara tán, ó ní agbára láti sọ ẹ̀mí àti ọkàn sínú iná ìléru.
Olúwa gbàdúrà lẹ́nu wípé ẹ ó ràn wá lọ́wọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ yìí. Gbogbo wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ la mọ ohun tí ó yẹ kí a ṣe. La mọ̀ wípé ó yẹ kí a máa wàásù ìjọba Ọlọ́run àti ìgbàlà Kristi fún àwọn ará wa, fún àwọn ẹbí wa, fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ayálégbé àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọnìkejì wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà a ti ẹ̀ mọ ohun tí ó yẹ kí a sọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀rí ọkàn gan tiwa gan ń jẹ́rìí kò wá wípé àwa náà a ò gbé ìgbésí ayé tí ó yẹ. Ìgbà mí ìdẹ̀kẹ̀rẹ̀ ẹ̀rù ni ó ń bà wá pé báwo ni wọ́n ṣe máa wò mí, irú ojú wo ni wọ́n máa fi rí mi. Wọ́n á rí mi bí ìyá Jésù, bàbá Jésù, òní. Olúwa ẹ kọ́ wa mọ̀ ṣe wípé ju gbogbo ìbẹ̀rù wa lọ, ẹ ó fún wa ní ìgboyà, ẹ ó fún wa ní ẹ̀mí, ẹ ó fi ẹ̀mí mímọ́ yín kún wa. Ẹ ó dẹ̀ kọ́ wa láti yẹra kúrò nínú ìgbésí ayé ìfẹ́ ayé. Wípé a ò ní máa gbé ìgbésí ayé tí ó farajọ ayé yìí. A ó lè yára kúrò nínú gbogbo ohun tí yóò dúró bí ìpèníjà tí yóò tako wa níwájú ìtẹ́ ògo. Ẹ dẹ̀ kọ́ wa láti gba àdúrà, ẹ̀yin gẹ́gẹ́ bí Ọlọ́run ìkórè, gẹ́gẹ́ bí Olúwa ìkórè. Ẹ̀yin nìkan ni ẹ lágbára láti rán àwọn olùkórè. Ṣùgbọ́n ẹ kọ́ wa láti gba àdúrà, láti fi ọ̀rọ̀ yìí síwájú ìtẹ́ ògo kí ẹ lè rán ọ̀pọ̀, kí ìjọba Ọlọ́run kí ó lè kún. Ẹ gba ògo, ẹ gba ọpẹ́, ìyìn àti ọlá nínú oṣù yìí, nínú ọ̀sẹ̀ yìí. A fẹ́ rí ọwọ́ yín gẹ́gẹ́ bí a ṣe ti ń rí láti ìgbà àtẹ̀yìnwá. Bá ṣe ń jáde nínú ọ̀sẹ̀ yìí, Olúwa ẹ ṣí wa ní ìyè, ẹ kọ́ wa ní ọ̀rọ̀ yín, ẹ kọ́ wa láti rìn gẹ́gẹ́ bí ìjọba Ọlọ́run, ẹ kọ́ wa láti wá ọ̀nà láti wàásù ìyìn rere àti láti gba àdúrà fún àwọn aláìsàn àti àwọn tí wọ́n wà ní abẹ́ ìdè èṣù àti àwọn ẹ̀mí òkùnkùn. Ẹ fún wa ní ìgboyà láti ṣe ìfẹ́ Ọlọ́run láti ọkàn wa. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. A ó máa yìn, a ó máa gbé yín ga. Ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run. Ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run. Ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run. Kristi agbára wa. Àmín. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.